Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá níkànnì Baba Confirm International. A dúpẹ́ fún àtìlẹ́yìn ní gbogbo ìgbà. Lónìí a fẹ́ ṣe àfihàn àwọn nǹkan míì tá a tún ti gbé ṣe láti ẹ̀ka kan tí tó máa ń ṣe ìrànwọ́ fáwọn èèyàn tí kì í ṣe ti ìjọba tó jẹ́ aládàáni, ìyẹn Ona Ara NGO tó jẹ́ lára ẹ̀ka ti iléeṣẹ́ Baba Confirm International. A fẹ́ kẹ́ rí àwọn ohun tí Ọlọ́run tún ti ṣe láti pàṣẹ wa láti fi ran àwọn ènìyàn lọ́wọ́. Fún gbogbo ojú tó ń wò wá àti etí tó ń gbọ́ wa ní ìkànnì Baba Confirm International, ojú yóò ní rí ibi bẹ́ẹ̀ sì ni etí yóò ní gbọ́ ìró ìbànújẹ́ láṣẹ Elédùà. Ẹ ṣeun o bẹ́ẹ̀ ṣe ń ṣe àtìlẹ́yìn fún wa níkànnì ti Baba Confirm International. Lóòótọ́ Baba Confirm International ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ọkọ̀ ìmèrè ìgbẹ́ òlégun ẹni tó bá tẹ̀gùn ló máa ń ro. Kí ni ẹ fẹ́ kí àánú Ona Ara Foundation kí lẹ fẹ́ jẹ́ ká ṣe fún Baba Confirm? Mo fẹ́ kàn ṣàánú fún mi ni o, kàn dá mi lókòwò kí lè máa rí kémi náà kí lè rówó ṣòwò, kan ràn mí lọ́wọ́. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Kí ni tó ṣẹlẹ̀ sí yín? Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó ṣẹlẹ̀ sí mi ni wípé òní ni ó pé ọjọ́ keje tọkọ mi fayé sílẹ̀. Mi lọ́kọ mọ́, ojú Ọlọ́run ìrànlọ́wọ́ ni mo nílò báyìí, kàn ṣàánú fún mi. Ìrànlọ́wọ́ wọn ni mo nídìí o. Irú ìrànlọ́wọ́ wo lẹ fẹ́? Kí lẹ fẹ́? Ìrànlọ́wọ́ owó, kàn ràn mí lọ́wọ́ kí n rówó ṣe business. Okay. Àti irú business wo lẹ fẹ́? Irú business tí mo fẹ́, àwọn rough tea ni mò ń tà, àwọn bíi rough food ni mò ń tà, èso bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ tún nílò ìrànlọ́wọ́ ilé, ibi tí màá máa forí mi tì sí, tí màá ta ọmọ mi láti máa sùn láti máa jí. Ẹ nílò ìrànlọ́wọ́ fún ilé ibi tí ẹ fẹ́ máa fi orí yín pamọ́ sí. Bẹ́ẹ̀ni sà. Ẹ pẹ̀lẹ́, sáwọn méjì tẹ bí náà lélẹ̀. Ọmọ 4 ni mo bí. Okay. Bọ̀ ìgbà tí ìṣẹ̀lẹ̀ tọkọ mi ṣẹlẹ̀, àwọn fámìlì gba 2 lọ́wọ́ mi. Àwọn méjì gba. Ó kù 2 pẹ̀lú mi. Okay, ọ̀dà. Ẹ ra àánú Ọlọ́run lẹ́nu. Àmín sà. Baba Ona Ara Foundation, Baba Confirm. Ṣé o lè fẹ́ kí wọ́n ràn yín lọ́wọ́ kí gbogbo orílẹ̀-èdè àgbáyé kan dá sí i, kan ràn yín lọ́wọ́? Àwọn oníkọ̀ọ́ ràn mí lọ́wọ́, kan bá mi dá sọ́rọ̀ ayé mi. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Wọ́n dìde ìrànlọ́wọ́ fún mi. Àá dìṣẹ́ fún wọn. Lẹ́ni náà lẹ́dẹ̀ rí àánú Ọlọ́run láti foundation, láti Ona Ara Foundation. Mo dúpẹ́ lọ́wọ́ Àánú Olúwapọ̀ Foundation o. Ibi tán tí mówó kò ní tán bẹ́ẹ̀ o. Lágbára Ọlọ́run ní rí kú ọkọ o. Wọ́n ní rí kú ìyàwó, wọ́n ní rí kú ọmọ o. Wọ́n ní dààmú o. Lágbára Ọlọ́run Lédùmarè ọ̀nà ò ní dí mọ́ wọn o. Mo ṣé mo dúpẹ́ o. Ọlọ́run bá mi fọ̀pọ̀ rọ́pò síbẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Baba Confirm, wọ́n ṣé o. Lágbára Ọlọ́run wọn ò mọ̀ ròkè o. Ibi tán tí mówó kò ní tán bẹ́ẹ̀ o. Wọ́n ní dààmú lórí ẹbí wọn o. Àmín. Lágbára Ọlọ́run. Sọ́yà mi, ẹ kú àtàárọ̀ mà, ẹ kú dédé àsìkò yìí, ẹ pẹ̀lẹ́ mà. Mọ́mí àwọn Àánú Olúwapọ̀ Ona Ara Foundation Baba Confirm wọ́n ti rán mi sí yín pé kí n kó owó fún yín látàrí ohun tí ẹni ẹ fẹ́ fi owó ṣe, àbí bẹ́ẹ̀ kọ́? Ilé ọ̀dọ́ yín náà ní bíbá yà bí? Okay. Wọ́n ní kí n kó owó yìí fún yín, ẹ máa dúpẹ́ ní ọwọ́ wọn. Wọ́n ní kó ẹ dìde kí n kó 50,000 yìí fún yín. 50 ẹni kí n kó fún yín, kí náà ni mo kó fún yín. Ẹ ṣé o, adúpẹ́ o, mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́, mo dúpẹ́ lọ́wọ́ Baba Confirm o. Ẹ ṣé o, iléeṣẹ́ yóò mọ̀ tẹ̀síwájú, Ọlọ́run mọ̀ bùkún yín o. Ẹ mọ̀ ra àánú gbà ní gbogbo ọ̀nà. Ẹ ṣé, mo mọ̀ lóore, ibi ò ní pa yín, kò ní pa àwọn ọmọ yín o. Ẹ ṣeun gan ni o. Mo dúpẹ́ lọ́wọ́ gómìnà wa náà. Ẹ ṣé o, Ọlọ́run mọ̀ ràn yín náà lọ́wọ́ o. Ẹni tí náà mọ̀ tẹ̀síwájú o. Ẹ ṣé o. Gbogbo tí ẹ bá fi dáwọ́lé ayọ̀ oríṣiríṣi lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. Ẹ fi tán tí ẹni kí ẹ fẹ́ máa tà. Kí lẹ fẹ́ máa tà yẹn náà? Mo fẹ́ mọ ta pọpọ́ọ̀fù tàbí wàrà bí? Okay, ọ̀dà tàbí wàrà. Ọlọ́run ló ṣeun. Ọ̀rọ̀ ti. Ẹ káàárọ̀ sá o. Ẹ pẹ̀lẹ́ mà, ẹ sàn yá mi. Ẹ ṣeun wá sá o. Ọlọ́run ló ṣeun, Ọlọ́run ló ṣeun. Okay. Wàrà tẹ́ ẹ sọ ẹ lélẹ̀. Bẹ́ẹ̀ni sá. Ọlọ́run ò ní jẹ́ sáláìnì. Àmín Jésù. Ẹ ó máa tà. Àmín Jésù. Báwo wá ni ṣé Ọlọ́run tà? Dáadáa ni sá, Ọlọ́run tà, a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àánú Olúwapọ̀ Baba Confirm. Baba Confirm, mo dúpẹ́ lọ́wọ́ wọn gan-an, mo mọ̀ lóore. Wọ́n mọ̀ tẹ̀síwájú ní agbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn náà mo rí àánú gbà. Mo dúpẹ́ gan, mo mọ̀ lóore. Wọ́n ṣe, wọ́n gbìyànjú, wọ́n ṣe gan ni. Wọ́n ṣe gan ni. Wọ́n lọ wẹ́rẹ́wẹ́rẹ́, kò sí ìyọnu.
Ọlọ́run túbọ̀ mọ́ gbọ́ wọn sókè ṣùgbọ́n tí oore ọ̀fẹ́ bá tún wà wọ́n tún lè ràn wá lọ́wọ́ torí irú apẹ̀rẹ̀ wa yìí nísìnyí báyìí ó kéré. A ní ìdí apẹ̀rẹ̀ ńlá tí a fi mọ̀ ṣe àti báàfù ńlá tí a máa pọ̀n sí tíṣẹ́ yẹn ó fi mọ̀ lọ dáadáa tí òfin ní kọsẹ̀. ìtẹ́ sọ ni pé ìwọ̀nba yìí ti ń lọ báyìí ṣùgbọ́n oyin tẹ́ fẹ́ máa fi ṣe ni òrùsí apẹ̀rẹ̀ àti báàfù tẹ́ fẹ́ máa pọn omi sí tí wọ́n ṣe dáadáa. Torí omi là ń lò láti ṣe irú àwọn kékeré tí láti mọ̀ lẹ́yìn. irú àwọn báàfù kékeré tẹ́ ń lò yìí ẹ̀ nílé lò má bí ọ̀dà kò sí wàhálà àjíṣẹ́ mú ọ̀pọ̀lọpọ̀ kọjú Ọlọ́run á dáwọ́lé sẹ́yìn á dé nílá láàrin akẹgbẹ́ ẹ ó tayọ ẹ ò dẹ̀ ní gbọ́mọgbẹ̀ ibi ò ní bá yín ẹ ó rà láàánú Ọlọ́run bàbá kan.